Gbẹ́miládé ọkọ mi yóò dára fún ọ. Ó rà àánú gbàdàgbà Ọlọ́run yóò dára fún ọ. Ò ní sílẹ̀ tẹ́ ọ. Sórí gbogbo àwọn nǹkan táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe ní rere ó ní kó o ṣe má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Wo bó a ṣe wà ẹ́ ilé èèyàn kan ju Ọlọ́run yìí lọ. Ọlọ́run mo ní o òun ló dẹ̀ ràn mí lọ́wọ́ láti pilẹ̀ṣẹ̀ wa. Àbí tí mò ń sọ tí yìí ọba mo mọ ẹni tó ṣe o lórí ó sì kò ní lágbára. Àmì màámi ó yé mi màámi lóòótọ́ mi ò léèyàn kankan àyàfi Ọlọ́run. Mo lọ́lọ́run lóòótọ́ mo dẹ̀ tún ní ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ màámi. Ẹ̀yin ni ìyá ẹ̀yin tó lè ṣe bá fún mi láti ìgbà tí ọlágbára màámi máa mọ ẹni tí mò ń ṣe. Mi ò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ mo mọ bí mo ṣe fi lé sí màámi tí wọ́n á jẹ́ kó dá yín lójú pé tí n bá lọ síbi tí mò ń lọ tí mo lọ láyàtọ̀ àlàáfíà tí mo débẹ̀ tí mo ríṣẹ́ alálùbáríkà tí mo ń ṣe tí mo ń kójọ owó gidi tí mo kí kójọ dáadáa màámi máa tọ́jú yín máa tọ́jú yín. Èmi náà ṣe ọmọ burúkú ẹ̀yin náà mọ orí ọmọ tẹ́ ẹ bí máa tọ́jú yín. Ní tí mo kàn nílò lọ́wọ́ yín ni wípé kẹ́ máa fi àdúrà kẹ́ máa fi ràn mí lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe ń ṣe àdúrà látẹ̀kàn yín pé mo kàn dórí kodò mo ń wò mí ìsọ̀rọ̀ kan mo ń ṣe àmì sínú mo tún ń ṣe síta. Àdúrà yẹn ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́. Lóòótọ́ mi ìléyìn àfi Ọlọ́run mo ní yín ẹ̀yin ni ìyá ẹ̀yin náà lẹ́ ń ṣe bàbá láti ìgbà náà tí gbogbo ẹ ti rí màámi ẹ fọkàn yín balẹ̀ tí n bá débi tí mò ń lọ yẹn máa ṣọmọ jẹ́jẹ́. Ó ra àánú gbà ó dá àmà màámi ó dá àmà. Ó dá ọkọ mi o ọ̀rá o Ọlọ́run olódùà ṣàánú fún mi o ó mọ ètò ń lọ ẹ̀ tó fi lé ọ lọ́wọ́ yóò rà àánú gbà o ire àti àánú ó jẹ́ ó padà lẹ́yìn rẹ̀ o bá ń sọ lọ kó o sì bá ń sọ dán láyọ̀ àtẹ iṣẹ́ rere alálùbáríkà Ọlọ́run bá ń pèsè fún ọ. Bọ́lá ojú ẹ̀ ló ń dán yìí. Àbí o ẹ ṣe àkó gbádùn. Tí ẹ̀ dúró náà báwo ni o ṣe ń mánéjì bẹ́ẹ̀ yẹn. Ṣé ní ṣọ́ọ̀bù mi? Ẹ nà ó. Bó wá ni mo fẹ́ ṣe à mánéjì díẹ̀díẹ̀ náà ẹ wo ni wá lásán téèyàn bá ṣe mọ́ra wọn náà láfikúnra wọn gbàtà rẹ nìkan jókòó tí lọ. Nígbà tẹ́ ẹ ṣe give and take lọ́nà pé kí n mọ́ ẹ má bínú. Àbòsí ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ó papọ̀ mọ́ra wọn nìyá ṣàìsàn mọ́ a. Ó mọ̀ kó bẹ̀rẹ̀ o. Èwo ni tá a sọ̀rọ̀ tó dá sí. Àbí. Ó dà náà ẹ má bínú ẹ̀yin ọ̀rẹ́ mi wàhálà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sí ẹ̀rọ nìkan tí mò ń rò ẹ má bínú. Kí ló wá ń rò? Ẹ wọ ẹfin yẹn lè má wọ̀ rí. Bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi. Wọ́n kú ti gbọ́n tiẹ̀. Ẹ filẹ̀. Kó máa wáìnì tiwa kó máa fáwa jẹ́ ń bì báyìí. Ẹ wo ẹ ti ẹ fi yẹn lẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí owó níbi kankan ipe bóyá bó ló ṣe manage gbogbo àjọ manage ni Ọlọ́run ṣé bẹ́ẹ̀ mi ṣe wẹ́ ṣe rí mi yóò tẹ bá rí tí mo kú òun lẹ́yìn tí mo lọ kì í ṣe pé mo ní kókó ibi iṣẹ́ kan tí mo ń lọ. Ibo ló wá máa ń lọ. Ọ̀dà tí mi mo máa ń lọ mo lọ máa gbẹnu sí tílẹ̀ bá ti dá. Irọ́ ni tó wà lọ fọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ibẹ̀ náà jókòó sí. Ṣáà tí ò lọ́kàn lè ní. Má béèrè. Ó burú o gbogbo ẹ̀ ní ó rọrùn Ọlọ́run òkùnkùn ní febi pa wá. Ọ̀rẹ́ mi bò ní iṣẹ́ tó tẹ̀ ní orí ní. Hello, hi. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi mò ń bọ̀. Àjọ náà fún ọ. Kì í ṣe pé ìlẹ̀gbọ̀n ṣiṣẹ́ àti pé bí mo ṣe ń wo ìdó rẹ̀ àti ọrùn ọwọ́ rẹ̀ gan kò nípa tó ọgbọ̀n òkòtíkì àti pé iṣẹ́ aṣọ wa ilé rẹ̀ tí ọba sílé owó là máa fi lọ sọ bó ló ṣe ní baṣọ jẹ́ tẹ́kọ̀ kàgbà mi gbèsè ojú tí gbogbo ẹ̀ lọ́yìn lé ìlẹ̀gbọ̀n ṣiṣẹ́ torí pé mo ní àmọ́ mo ti máa bá mi ṣiṣẹ́ ó lè bá ṣiṣẹ́ rẹ̀. Nǹkan kan tí mo kàn lè ṣe ni pé nígbà sọ fún ẹnìkan akó òkúta ni iṣẹ́ alágbàfọ̀ ni òun náà ṣe níbẹ̀ lókè àrẹ mọ́ tí wọ́n bá di ibi ọwọ́ rọ̀ yóò dé ní màtàrà yìí fún un. Ilé ìjọ òkú kéde ìgbà léṣe mo ń gbàṣẹ lọ fún kọ́sọ́mà mi láì léṣe ìlú ń jáde mo ń gbàṣẹ lọ fún àwọn kọ́sọ́mà. Ọlọ́kọ̀ padà ìjọwọ́ rọ̀ ni gbogbo ti yanjú sọgbọ́n.
Ọmọlọ́lá. Mo ń dẹ́ lóhùn. Ó dá mi lóhùn. Mo ń dẹ́ lóhùn. Kí ló ṣe ẹ́? Kókó ṣe mí. Sórí láàkọ́ náà, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo àdúró tí ẹ gbogbo bó ṣe ń bá mi ṣe tó ń fìfẹ́ ṣe gbogbo ẹ̀. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo dẹ̀ ń ṣe ládùúrà wípé lágbára Ọlọ́run á mi dúró tì ẹ́. Torí wọ́n ní pé ẹni tó ń fi títí ẹ̀ lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni, Ọlọ́run ló máa ń bá gbọ́ títí ẹ̀. Lágbára Ọlọ́run ló máa bá mi gbọ́ títí ẹ̀ náà. Ó ṣe gan, mo really appreciate ẹ babe. Ṣé o tiẹ̀ rí fọ̀rọ̀ dúdú pẹ́lẹ̀ àjọ ń ṣe fúnra wa ní pé bóyá èèyàn dúpẹ́ fún yàn àbí èèyàn dúpẹ́ ìran ọkùnrin àtobìnrin ló jọ ń ṣàǹfààní fúnra wọn. Ṣé lọ́wọ́ tí mo wà yìí nǹkan tí mo kàn fẹ́ try láti sọ fún ẹ ni pé lọ wá iṣẹ́ ṣe o, lọ wá iṣẹ́ ṣe o, gbogbo ibi tó bá máa tọ̀ pátá tó máa fi ríṣẹ́ gbìyànjú ẹ̀ o. Ṣé orí kóbìnrin máa báyàn kì í ṣe nǹkan tó ń ṣe kinní o. Irú mo fẹ́ ra ẹni tí mo fẹ́ ra gbọ́ fún gbọ́dọ̀ yẹ kó máa ṣe gbogbo yẹn náà èmi mo ṣẹ̀ tí wọ́n ń ṣe. Ọmọlọ́lá, mo understand. Ìwọ náà rí i pé mo ń gbìyànjú. Mo ń wá iṣẹ́. Kì í ṣàṣe pé mi ò lè ṣiṣẹ́. Mo lè ṣiṣẹ́, mo dẹ̀ ń wá iṣẹ́. Mi ò tí ì rí iṣẹ́ ni. Látìgbà tí mo ti dọ́dọ̀ náà ni mo ti ń wá iṣẹ́. Mo dẹ̀ nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà mo máa rí iṣẹ́ gidi tó dẹ̀ yẹ pé tí má ti ń rí owó ńlá ń sìn, máa máa fi tọ́jú ìwọ náà dé. Ọkọ ìyàwó sọ fẹ́ gbọ́ tó o bá rìn tó tẹ pẹlẹbẹ mẹ́sẹ̀ẹsẹ̀ rẹ̀ yìí pẹlẹbẹ yìí ó ríṣẹ́ o. O máa ríṣẹ́ o. Iṣẹ́ ìgbìyànjú ẹ̀ ò sì tó o. Calm down. Wọ́n pọ́n fọ̀rọ̀ mọ́ mi lẹ́nu lọ wá mọ́. Máa rí, everything máa wà okay. Very soon. Trust me, very soon everything máa wà okay. Ṣùgbọ́n dẹ̀. Wàá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Mi sọ pé everything ò ní wà okay. But lọ́wọ́ tá a wà yìí, try kó o wáṣẹ́, kó o ṣiṣẹ́, kó o tówó jọ. Tó bá tówó jọ, ó máa gbẹ́lẹ̀. Wọ́n kọ́ ló máa bá mi nà mí máa bá ilé. Ó ti sún mi o. Nítorí ti ṣe àwọn ọ̀rẹ́ mi ò dọ́dọ̀ mi mọ́ náà. Oh yes now. Ò dọ́dọ̀ ẹ má kẹ̀. Okay, kí ló fẹ́ hold on. Kí ló fẹ́ wá dọ́dọ̀ mi? Tó bá dé, wọ́n á bẹ ẹnu ilé. Bọ́n bá dé, ìwọ náà ni. Wọ́n náà wo attention tí mò ń fún àwọn ọ̀rẹ́ mi. Attention tí mo fún ọ̀tẹ́tẹ̀ mi ò rí bí fún wọn mọ́ náà. But babe, tí máa lọ́dọ̀ mi kì í disturb wa àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà. Mi àtàwọn ọ̀rẹ́ àjọ máa ń ṣàwàdà, àjọ máa ń ṣeré. Àṣẹ ni mo ṣe yan kan fáwọn ni. Okay, kì í disturb wa. Káwọn ọ̀rẹ́ mi wà nílé kí wọn náà wà nílé. Wọ́n gbẹ́ni wọ́n ṣẹ̀ṣẹ̀. Tó bá wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Ó ti ń sú mi o. Ó ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Èmi náà ti ń ro nǹkan tí ò ń sọ yìí. Tí má ti rí ṣẹ́ǹsìn, màá gádà owó, màá gba ilé. Ṣé o ti yẹ understand? Tí má ti gba ilé, kò ní jẹ́ pọ́dọ̀ ẹ̀ ni màá máa wá gbogbo ìgbà. Ìwọ náà máa lè láǹfààní láti máa wá sọ́dọ̀ mi. Ṣé o understand? Ó ṣe ń sọ̀rọ̀ ni bọ̀ mọ́ jẹ́ kí n parọ́ fún ibi tá a bá dé yìí. Tí o bá wáṣẹ́, ó ti sú ẹ̀mí bí mo bá dé yìí. Babe, má worry, fọkàn balẹ̀, kò sí problem. Ó ti sú mi jọ Má fílẹ̀. worry náà. Ọmọlọ́lá náà. Kásán, ọjọ́ mẹ́ta. Jọ̀ọ́ mi mọ̀ bí a mo lè rí iṣẹ́ ń bíbá ẹni. Ń bíbá yìí. Ṣé abọ́ lẹ fẹ́ máa bá a fọ ní bíbí nàbẹ́ fẹ́ máa bá a pọn mi? Àti pé nígbà tó ti fáyìn bíbí ẹ̀ ń wáṣẹ́ níbi ilé oúnjẹ. Tó bá jẹ́ pé yẹn ni kò síṣẹ́ tí mi ò lè ṣe o, kò síṣẹ́ tí mi ò lè ṣe. Ó wù mí tó bá lè bá mi bá àwọn kan níbà ìsọ̀rọ̀ kí n tiẹ̀ mọ́ bá wọn ṣiṣẹ́. Wá sí mọ́mísí mi ní ibà ìbọ̀ ẹ̀pì tó lè ṣe fún yín. Bóyá kí n gba nọ́mbà yín tí mọ́mísí bá ti dé máa pè yín. Kò sí problem, fún mi nọ́mbà ẹ̀. Ok, gbà ẹ tẹ nọ́mbà yín. Ok, kò sí problem. Jọ gbèmí báyẹn. Máa pè yín wọlé. Ok, ìrọ̀lẹ́ àbí kí n máa expect kọ́ yẹn rẹ̀. Ṣé gan, má gbàgbé jọ. Mi ò lè gbàgbé sá. Má gbàgbé, ṣé gan. Ṣé gan. Mo gbọ́ yín mà. Ó yé mi, ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ̀yin náà lè máa sọ fún wa pé nǹkan kékeré tá a bá ti ń ní ká jẹ́ kó mọ̀ tẹ́ wa lọ́rùn. Ìdí ẹ̀ ni mo mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe ní ìsìn, iṣẹ́ yẹn ò ń ṣiṣẹ́ tó lọ fún àwọn kan. Bọ̀ ẹ̀yin náà ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́. Àdúrà tẹ́ bá ń ṣe fún wa, tẹ́ bá ti ń fàdúrà yẹn ràn wá lọ́wọ́ àwọn tí mo fẹ́ máa yà fún. Ó yé mi. Àdúrà yẹn gẹ́gẹ́ gan ló ṣe kókó. Ẹjọ́ gbọ́dọ̀ lọ́rùn. Àdúrà yẹn ni. Mo dẹ̀ pàdúrà yín náà gbà lórí wa. Ẹ̀yin náà máa ti gbà tí mo ti wà létí mi ò jíṣẹ́ nǹkan náà tẹ́lẹ̀. Ìgbà tí mo tún débì náà tí bá ṣe pẹ́lọpẹ́ Ọmọlọ́lá tó ń gbìyànjú fún mi. Ní tí mo ti wà fẹ́ ni pé ẹjọ́ tí mo bá fàdúrà àwọn ọmọ yẹn lọ́wọ́. Mo bá àmín ẹ ṣé gan mà.
ìyádùn mi. àṣejèrè. ọ̀rẹ́ mi ìyádùn mi. àṣàkíyèsí ọmọkùnrin yìí pé látìgbà tó ti débi gbogbo nǹkan rẹ̀ mọ̀ yàtọ̀ gbogbo nǹkan mọ̀ ń lọ déédéé bẹ́ẹ̀ bá dé gbọ́ ń gbé bó kó tó ní òṣèlè ò tí mọ̀ ti ṣe ọmọbìnrin gan kò ní sin tọmọkùnrin yìí sí. bí bó ṣe ń wo yìí alálùbáríkà ọmọ ni béèyàn bá bí irú rẹ̀ lọ́mọ èèyàn gbọ́dọ̀ jẹ́ ọbọ mọ́ ń lọ ká ẹ tó ní gbégbá ó ti gbé bẹ́ẹ̀ ní gbà wo ti gbé ká ẹ fojú sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti mọ̀ tẹ́ ẹ sọ gbogbo iṣẹ́ rẹ̀ pàápàá ni òjò romi lágan láti máa fún lóúnjẹ àárọ̀ àti kalẹ́ yìí sì tún sanwó rẹ̀ fún lójúmọ́ náà ni ọmọ ni. ọdún mo ṣe ń wọ ọmọ yóò níyàwó nílé o yóò sì lọ. ó lè níyàwó ó sì lè mọ̀ tí nì elédùn ọba ń pèsè ìyàwó alálùbáríkà fún. àbí o kí ló lè sún débi iṣẹ́ tí ń ṣe ọmọ ọkùnrin géńdé ọmọ ọkùnrin kọ́mọ sí sí ọmọ ọ̀dọ̀ nítorí rú ẹ̀rí. kọ́mọ sí tí ẹ̀mọ̀ tí ì máa ṣẹlẹ̀ níbi tọkùnrin ti ń ṣe tóbìnrin ṣe tóbìnrin ti ń ṣe tọkùnrin ṣe kò sí tọ́jú òrìrí gbọ́ sórí ibi tórílẹ̀-èdè wa ń lọ ọkọjá kéèyàn mọ́ sangun kọ́ mọ́ lè ṣiṣẹ́ iná fi ní kélédùmarè mọ́jà fáradà jẹ́ ń jẹ ọ̀tá ìtọ́jú nu o Démiládé ẹnìkan fẹ́ ra pé ọ̀tá ló bá mú mi fún wọn. alálùbáríkà ni ẹnu ògbódé gan ọjà mi gan yá sí. alẹ́ mi náà ṣàkíyèsí. ní ọ̀rẹ́ mi ṣàkú gbádùn tí ẹ dúró náà lọ́la mo máa fẹ́ bí ẹ léèrè kan má bínú nǹkan tí mo fẹ́ bí ẹ o lórí gbogbo nǹkan ló máa ń gbà sórí. ọbọ wèrè wọlé ẹjọ gbélé tẹ́bà náà kan tẹ̀sán ọmọ ẹjẹ́ sọ̀n. òkùnkùn ní jẹ́ ká wí bọ̀bọ́ yìí aago tó pàṣẹ ìṣídà yẹn. ẹ wá ṣe rí yóò ẹ má yẹ kí inú bí mi. kò ní já wí kò ní jẹ́ ká sọ̀rọ̀ problem tó ní nìyẹn. ọmọ ò ní jẹ́ wí kọ́ náà. ẹ jọ sẹ́yìn tẹ̀ ń sọ yìí kò ṣe pé bóyá pé kínní mo help ẹ̀ ní ìná torí pé mo love ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí fi ò lè ṣe fún yàn ẹ jọ torí tọ́. ìfẹ́. kò sí ìtọ́jú kò sóúnjẹ gidi aago náà fún ó ìfẹ́ ìlú ọ̀pọ̀. ìfẹ́ yìí ni. yóò bá sì tọ́jú tó bá pẹ́ bọ́ báyá náà yóò padà wà òkè yóò padà lówó lọ ilé ọkàn yín. bẹ́ẹ̀ ni ó ti yé wa. dìgbà tó máa padà lówó lọ́wọ́ yẹn ó ní kó dúró dè má jára ẹ kó move on. ẹ má sọ mí lẹ́nu ṣé mi ti fa ó dáná ṣé mi ti fa. ó kà á ti gbọ́ ẹ àwa ti gbọ́ ẹ. ọlọ́rọ̀ ti tiẹ̀ lódì ni ṣé ọlọ́rọ̀ tó tiẹ̀ sọ yẹn advice gidi ló fún mi ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ mi ló tó lẹ́nu ọ̀ṣọ́ anyway ṣá. lọ́lá baby Samson ṣé owó tí mo ṣe sí ẹyẹ ṣó ti rí. mo mú fún mi náà. máa wọ̀ rí i. ṣé o rí i èmi náà máa pè 50k yẹn kéré tó kéré má bì mo kàn fẹ́ kó o kàn fi ṣe tó bá mú ẹ̀ o lè fi ṣe data o lè anything sábì ṣe ṣé tó bá ti di láàárọ̀ la màá tún ṣe another 20k sí. ọ̀la yẹn Samson tó ń bọ̀ ni ọlọ́ọ̀ bá ń gbọ́n 50,000 yẹn mo kàn bọ̀ fún mi gan ti fẹ́ kú kó lè rí pé mo rí ló jẹ́ kí n fi fún mi nìyẹn. ṣoré mi gan tí mo fẹ́ fáin jẹ èmi gan ti mọ̀ rí pé mo ti fẹ́ kòkòrò jowójowó èmi gan ti mọ̀ rí pé mo máa fowó pampa ẹ̀ ni mo ti mọ̀ pé owó ló máa ń jẹ kì í ṣàgbàdo. bébì mo tiẹ̀ mí ìṣẹ́gun ṣé ojú gbogbo tó sẹ́ndì sí mi mo really appreciate ọlọ́run. ṣé tó wọ náà ìwọ náà fọ́ fún owó yẹn lọ́wọ́ kọ́ sojú nígbà tó láìkè. náà mo fọ́ fún náà bọ́ọ̀n pé 20,000 tó fún mi jọ yẹn mo kàn sáré lọ fi ra wíìgì mi ni. mo ti sọ fún ẹ wípé àwọn owó tí má ti ń sẹ́ndì sí ẹ fàájì ni kó máa fi ṣe. tèmi àti ẹ bá ti jáde anything tó bá ti fẹ́ máa náwó sí i. that's why I love you. sori mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ mi kan sìn.
kàn wọlé lọ sùn tó bá ti di ìrọ̀lẹ́ màá pè ẹ́ ṣé o mọ bí dáa ti máa ń ṣe. lẹ́gbẹ̀ẹ́ bó ló ń lọ nísìn òde nísìn sí olóòtú fẹ́ máa jáde lọ báwo ni yín ṣe báyìí náà. má wọrí sórí this time round ẹja odidi ẹja mo fẹ́ kó o jẹ́ ìrọ̀lẹ́ tó ní oríṣiríṣi nǹkan nínú ànàmọ́ wà ń bẹ̀ mọ̀mọ́ wà ń bẹ̀ wo ẹja tún wà nínú ẹja ṣé o mọ restaurant tuntun tí àwọ̀dù ṣẹ̀ṣẹ̀ ṣí yẹn ibẹ̀ mo fẹ́. Baby, I love it. But tá bá ti dé bẹ̀ yẹn kí ni mo fẹ́ yín ṣe wù mo fẹ́ jẹ. gbàgbé ló fẹ́ jẹ́ ọkọ bí o jẹ́ láàrin láìsí ilé owó ló sọ̀rọ̀ náà sórí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá mọ̀ pé wọ́n lè gbẹnu sí táwọn náà lè ganu sí ìwọ̀n dání. ó ti rí àwọn ọ̀rẹ́ mi ò lọ because àtẹnu ni káwọn náà wá ganu sí. wọ́n kàn wá máa ganu sí. Love you. Love you too. Bye. Ọmọlọ́lá so irú bàbá yẹn wà lọ́wọ́ ẹ̀ Ọmọlọ́lá kí ló dé. abẹ́yì mélòó ìjọ. Ọmọlọ́lá obìnrin Ọlọ́run ṣé pé ìwà àwọn obìnrin bí àwọn obìnrin ṣe rí náà lélẹ̀ báyìí mo rẹ̀ gbìyànjú tèmi náà o ládùúgbò bó ṣe ń fìfẹ́ ọmọ yìí kí ló dé Ọmọlọ́lá. Látàrọ̀ tí mo ti dé ibi tí mo ti ń pè yìí tẹ́ ti wá ronú lọ kí ló lè tó bẹ́ẹ̀ kí ló ṣe wọ́n kí ló ṣàǹtí Ọmọlọ́lá. ìyẹn kò fún Ọmọlọ́lá ìgbẹ́ ọ̀kan tó ṣe Ọmọlọ́lá mo rí Ọmọlọ́lá pẹ̀lú ọkùnrin mìíràn tí wọ́n gbé ẹnu síra wọn báyìí Ọmọlọ́lá àti tèmi. àǹtí Ọmọlọ́lá tí ọmọ wá níbí tí wọ́n máa ń ṣe báwò tí kò ríyàn bá làwọn náà. kò lágbára ó yà mí lẹ́nu kí lọ ṣe nífẹ̀ẹ́ mi tó nífẹ̀ẹ́ mi lábẹ́ kódà tó gbogbo ẹ̀ tí mo ṣe rí pé mo ti ń bá ní oṣù kékeré tí mo wọ̀ níbi tí mo fi ṣiṣẹ́ nìsín pé kí n máa ṣe ẹ̀tọ́ láàrin kí n máa fẹ́ gbẹ́ ìgbẹ́ mi lágbára jù bẹ́ẹ̀ ni náà jọ. bọ́rọ̀ obìnrin ṣe rí nù tó bá ti rọ́kùnrin ní ìtìtì náwó fún wọn yàtọ̀ sí ẹni tó wà pẹ̀lú tẹ́lẹ̀ tí wọ́n níbi wọ́n mọ ìyọ̀fẹ́ wọn kúrò lọ́kàn díẹ̀ díẹ̀ ni. kò tó Ọmọlọ́lá náà ní ìjọba ẹ̀kọ́ tó ní kò ní ẹ̀wọ̀ ẹ sàmọ́ rò ní màá wípé ẹ mọ́ rò. ẹ dúró ná kí ló dé tí Ọlọ́run dá ìfẹ́ gan wọ Ọlọ́run nígbà tó mọ̀ yìí pé ìfẹ́ tí o dá yìí yóò máa pa àwọn kankan lára tó bá yá kí ló tó dá ìfẹ́ yẹn. ẹ wò bọ́lá ṣe ti kọ̀ọ̀yà ló tiẹ̀ tó ẹgbẹ́ yìí ni ó wà tẹ́ yóò padà wá tí ẹ bá ti tẹ̀ ní ó wà tẹ́ ó ti lọ nù ẹgbẹ́ kan fún bẹ́ẹ̀. ẹgbẹ́ kan fún bẹ́ẹ̀ jáde. ọ̀pọ̀ bá rí wa lóde wọ́n rí ìwà wa wò wá tẹ́ńbẹ́lú bẹ́ẹ̀ lásán làjànàkú fojú ìṣẹ́wọ̀ bọ ṣọ́ọ̀bù òkúkú tọrọ jẹ àgùdà òjẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o ìṣọwọ́ wà làwà ń jẹ ṣe bíríkì láì Ọlọ́run kò dúpẹ́ o yóò dáa fún ẹ pẹ̀lẹ́ sá ẹ jókòó ilé ẹ jókòó yóò dáa fún ẹ dákun ṣé kò sí o. kó má bàa sí ni ẹ̀yin ni mo wá rí. èmi lẹ wá rí. n tó ṣẹlẹ̀ ni wípé àwọn kan náà júwe ọ̀dọ̀ yín fún mi torí àti jẹ àti mu ló gbé mi débí. wọ́n dẹ̀ jẹ́ pé mi wípé bricklayer lẹ́ ń ṣe ẹ̀dẹ̀ máa ń nílò àwọn òṣìṣẹ́ tó pọ̀ wọ́n jẹ́ yé mi pé máa ń gbaṣẹ́ dáadáa lóòrèkóòrè ìdí ẹ̀ ló wá gbé mi wá tí mo fò pé irú èèyàn báyìí ti máa dọ́dọ̀ wọn ó ṣe ṣe kémi náà tiẹ̀ máa ríṣẹ́ ṣe èmi náà lè máa rí ọwọ́ mú lọ sẹ́nu ìdí ẹ̀ ló gbé mi wá bí sà. wo bí ọmọ mi ẹ tó júwe mi fún ẹ ó rí mi tó mọ̀ mò ń gbaṣẹ́ dáadáa bricklayer tó mọṣẹ́ yanranyanran òní mi
ṣùgbọ́n lásìkò tó wá ẹ̀ àná láṣẹ parí gbogbo tó wà lọ́wọ́ wa ká tó níṣẹ́ mi báyìí ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó gbọ́ mi. lọ́sẹ̀ tó ń bọ̀. bẹ́ẹ̀ ni a máa níṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ gan kó dàgbò kó tún ṣe gan yóò sún ẹ ó gbọ́ mi tó bá tún wá di Sunday tó ń bọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kò yọjú sí mi ṣèbó ní aago ìbánisọ̀rọ̀ fún mi ní aago nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ̀ fún mi. ẹ ló dé mi ládé ọkọ mi bóò ní iṣẹ́ tó ń lọ déédéé ó ra àánú gbàlagbára Ọlọ́run gbogbo nǹkan táwọn ẹgbẹ́ rẹ̀ ṣe nínira ìwọ mọ̀ ṣe dáadáa ni tó o ti gbọ́ bá wọn mọ ẹni tó o ṣe bí mo ṣe sọ fún ọ kó tó kù nílé o wọn mọ ẹni tó o ṣe o àánú ò ní jìnnà sí ọ o ibi gbogbo tó o bá ti ń lọ báyìí yóò mọ lu yọ fún ọ ni o ó mọ lọ síwájú o ìṣẹṣẹ yóò sì jẹ́ tiẹ̀ o ò sí ọkọ mi ọ̀dà èmi náà fẹ́ jáde ni mo fẹ́ jáde náà mo rí kọ̀ rẹ̀ ọ̀dà ó ra àánú gbà ó ṣé o ọkọ mi ó ṣé. Ọmọlọ́lá díẹ̀ Ọmọlọ́lá bébì mi sórí you are perfectly okay mo wà okay pẹ̀lú 100 sórí káyọ̀ tẹ̀gàn kúrò ká tó fi tẹ̀gàn kún my dear ó wà okay sórí nínú tìmúra mo fún ẹ 100 níbi ká tó wá sọ pé kéèyàn fakọ sọ̀rọ̀ kéèyàn mú oúnjẹ sè my dear I still give you 100 ṣé wàá rí pé tẹ́lẹ̀ bá déré orí pápá tẹ́lẹ̀ bá dórí orí bed sórí àwọn àlùjọ tó máa ń fún mi yẹn àwọn àlùjọ tó skin gbá àwọn àlùjọ tó kí pọ́pọ́ òun ló máa ń fún mi o sórí ẹ mọ̀ pé mi gan tí máa ti rálùjọ tó kira èmi gan máa ń gbági mọ́ lù bí pé máa lùlù yẹn bẹ́ẹ̀ mi ò lè lù bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀. síta sí mi bébì tí mi bá wá fún ẹ àbí tí mi ò ṣeré fún ẹ ta ni mo fẹ́ ṣeré fún ó mọ̀ pé mo love ẹ náà really anything tó bá ti béèrè lọ́wọ́ mi màá máa ṣe fún ẹ ní. 100 mo dẹ̀ really mo appreciate. ìwọ tó yẹ pọ̀ bó ṣe ń gbá sí lábẹ́ gbá sí lẹ́yìn gbá sí níwájú. sórí mo kàn máa ń dára mi lẹ́bi at times tí n bá ṣáà ti ń wẹ̀ tí mò ń ríra mi báyìí pé kí ló dé tọ́lọ́run ò ti gbé mi àti ẹ pàdé ara wa láti jọ́ ẹ̀ tó wá jẹ́ pé irú táìmì lèmi àti ẹ pàdé ara wa màá wá kẹ́ ẹ màá ṣí ẹ̀kẹ́ màá kẹ́ ẹ tí ni ó máa bọ́ lára ẹ táwọn èèyàn máa sọ pé ọmọ ló bàjẹ́ tó yìí màá ní ẹ fílẹ̀ máa fọwọ́ kan bèbí yẹn aya wa ni o ẹ má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn o aya wa ni sórí bó ṣe máa ń gbé mi débẹ̀ tó máa ń gbé fún mi 100 mo máa really appreciate ẹ̀ kò kí n jẹ́ kóbìnrin mi tẹ̀ wá fáyín lójú mi mọ́. ló tiẹ̀ fẹ́ fáyín. ṣé wàá rí pẹ̀lú bó ṣe máa ń ṣe pẹ̀lú mi yẹn I will spoil you. Wow. màá tọ́jú ẹ wo màá kẹ́ ẹ ìdí ajábọ́ lára ẹ ajé. baby torí ẹ náà mo ṣe láìpẹ́ mo really love ẹ gan kò sí ni torí ẹ ló jẹ́ pé nǹkan tó bá fẹ́ lọ́wọ́ mi tó bá ti bèrè lọ́wọ́ mi náà máa ń ṣe fún ẹ mo love ẹ gan I really love you seriously. sórí anything tó bá fẹ́ ìwọ kàn bí mi kò wá òbẹ̀yà máa fi fún ẹ àbí mi ní fún ẹ anything you want just mention it. baby ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sọ pé o ti ní anything tí n bá láì kí n béèrè lọ́wọ́ ẹ̀. baby fẹ́ mo máa mi change phone mi. fóònù ẹ ló fẹ́ change irú fóònù wo ló fẹ́ XR ló fẹ́ ok máa ra iPhone 12 fún ẹ. baby mi ò fẹ́ àwọn 12 13 months. 13 ló fẹ́ kí lè nìyà today is Friday okay first selling in the morning on Monday màá lọ sí store. baby. sórí mo ń bẹ tẹ bọ́tì mọ́tò kékeré kan mo fẹ́ kó yẹ pé tó bá ti dá àdúgbò kó máa keruku sáwọn pípù yẹn nímú kán máa mọ̀ wípé ìyàwó Pablo ti dé ó wà ńlẹ̀ kì í ṣe yèpẹ̀ ajé mọ́tò. mi láyé mi mọ́tò ó ti dá ń gbà yẹn tó yẹ pé ti mọ́tò ni mo láwọn ọ̀rẹ́ táwọn bọ́ ṣe ń ganu sí ọ̀rẹ́ mi ganu sí dáa kó bá máa ganu sí ọgbọ́n ganu sí ó yẹ yá ganu sí owó ó ti là ọ̀rẹ́ mi ò ganu sí. sórí àwọn fẹ́ǹdẹ̀ yẹn jẹ́ kí wọ́n ganu sí jẹ́ kí wọ́n mọ̀ pé ó wà ńlẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé no be small thing ọlọ́run ti bá ẹ ṣe ìyàwó Pablo ló ń sọ̀rọ̀. wo tó bá. bàbá àdìbò apẹja kódà inú mi dùn gan iṣẹ́ láṣẹ parí yẹn
ṣìfọ̀ lọ́wọ́ ó ti pè mí nípa iṣẹ́ tó fẹ́ fún wa yẹn náà ó ní tó bá di ọ̀la kí n yọjú sóhun mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ múra lẹ̀ dáadáa. fún orí iṣẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ yanjú mo mọ̀ fẹ́ràn iṣẹ́ ń pọ̀ iṣẹ́ ń dá kódà lójúmọ́ ní ìyàwó mi ń débẹ̀. ìwọ tí ìyàwó rẹ̀ fẹ́ gbà fún tẹ́lẹ̀ ó wá ń dí àtàsí ẹ lẹ́nu. mo ti ń bá ti fi gómọ̀ tí náà kan tilẹ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọmọ rẹ mọ́ fẹ́ kẹ́ ń di gáàsì. èyí fi dá wa lójú pé owó lobìnrin mọ̀ nìyẹn o. wẹ́ adúpẹ́. mo ń lọ fún lọ́wọ́ ìdè mi. ọ̀rẹ́ mi you are welcome ẹ pẹ̀lẹ́. bàbá àdìbò ọmọkùnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ni tó ní òun fẹ́ máa bá wa ṣiṣẹ́. ó sì dẹ́rìn pa mí. eléyìí ò ní san lápá ọ̀sán àgbọ̀n. gbọ́ wọ́n ló sọ ọ̀gùn. mo lè ṣiṣẹ́ mo níṣan mo lágbára. ló sọ ọ̀gùn. ìwọ o lè ru kankéré. àmàrù mo lè ru kankéré mo lè gbé búlọ́ọ̀kù báyìí. ìwọ gbé búlọ́ọ̀kù. bẹ́ẹ̀ni sá. apẹja bẹ́lẹ̀ ìbá gbé búlọ́ọ̀kù ẹyọ kan apá ọ̀yọ́ o. alákòóbá yá gbé búlọ́ọ̀kù kan apá rẹ̀ àyọ̀ wọn àní mọ́ rẹ̀ tó pọ̀. èmi ọmọ apájá ibi ọ̀rọ̀ dédú kẹsẹ̀ ló lé ní ọba ní ṣiṣẹ́ o ọlọ́mọ sì jẹ́ èèyàn ọ̀daràn. mo lè ṣiṣẹ́. ọyọlá wò mí ọ̀rẹ́ mi sórí bàbá tó ń wò yìí tó dàbí yóò kú lọ́lẹ̀ àbí láàárọ̀ ọ̀daràn tó bá fún kankéré yíyá agbèrú ni bọ́ tí wọ́n ò lè gbé ọmọ tó ṣẹlẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó padà wá tó ti gbọ́. ẹ sà ẹ má bínú sà ní tí mo gbìyànjú àti sọ ni pé ẹ gbìyànjú ẹ tí ẹ yẹ̀mí wò lẹ́ẹ̀kan tẹ bá yẹ̀mí wò lẹ́ẹ̀kan ẹ rí pé mi kan ẹ gbà mí lọ́gàá. àpẹja ká yẹ̀ wò lẹ́ẹ̀kan obìnrin lèèyàn máa yẹ̀ wò tiẹ̀ ti jẹ́. bàbá àdìbò ní sùúrù ṣé o gbọ́n tó sọ ó ní àgbà lọ́gàá dápọ̀ ọ̀gá mélòó ní èmi ọ̀gá ìwọ ọ̀gá ṣé òun náà tó jọ̀gá ni. ara ẹni tí mò ń gbìyànjú àti sọ ni pé kẹ́ẹ̀tì ẹ̀ tíráì mi lẹ́ẹ̀kan wò ẹ rí pé mi náà lè ṣiṣẹ́ mo lè ṣiṣẹ́ kẹ́ẹ̀sì wa máa wò làlórí ló sún mi débi báyìí mo ní sátífíkẹ́ẹ̀tì. gbalẹ̀ èpo lọ. wo sátífíkẹ́ẹ̀tì ló ní yẹn bí a kò lọ ilé ìfowópamọ́ àwọn ló lè bá ṣiṣẹ́ tí wọ́n lè gbà ẹ́. torí pé kò ṣiṣẹ́ náà ló jẹ́ kí n tún gbìyànjú tọ̀dọ̀ yín wò náà bẹ́ẹ̀. ọ wàṣẹ lọ wájú ni òkè sọ́dọ̀ tí a ní. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó o pè mí. ọ̀sẹ̀ tó ń bọ̀ sí. yóò dà fún ọ ṣé o. kí n máa lọ kí n padà lọ́sẹ̀ tó ń bọ̀. o ṣé o kílé o yóò dà fún ẹ o ṣé o. àpẹja súrọ̀ ọmọkùnrin nǹkan bá tèmi mu. súrà rẹ ò bá tiẹ̀ mu. pínrín tó gbẹ̀yàn bá gbarú rẹ̀ ṣiṣẹ́ àpàdà tó ń ṣẹ̀ṣẹ̀ kan sùn lọ ó sì mọ̀ pé ìyàwó tèmi fẹ́ràn kọ́ máa dín bẹ́ẹ̀. ṣe é kan sùn lọ. ṣe mọ́ báwo la ṣe ní sùn tí wàá bẹ̀ sọ fún mi kó o ṣe mọ́. ìjọba òye mi ṣé o máa ń sọ̀rọ̀ mọ́ fún mi bí kòkó kọ̀ọ̀kan ní mo ní mi ò ṣe mọ́ ṣé àwọn àbẹ̀ ni. ẹ nà ó. ẹ máa sọ fún yàn nìyẹn o ṣe mo dé mo láìkẹ jàre tó bá jẹrè ní stop ẹ. ìjọ lójó ẹsìn mò ń ṣeré àbí mò ń ṣe àwàdà ó dìgbà tí bá parí lé lórí mo ní mi ò ṣe mọ́ kó fájá náà ó ṣàní bó ṣe wá bó dẹ̀ ṣe wá náà ni wàá ṣe lọ tí ò ń pè mí ò sọ English Yorùbá ní Yorùbá lè mi ò ṣe mọ́ gbà tó wá fún àṣẹ́tẹ̀ náà ayé mi bọ́ ń sìn báyìí mi ò ṣe mọ́ mi. ó máa sọ rísì fún mi tó fi ṣe mọ́ mi. ṣé o mọ̀ pé téèyàn bá ń ṣiṣẹ́ kan láàrin oṣù méjì mẹ́ta tí iṣẹ́ yóò bá pé èèyàn máa fi iṣẹ́ ilẹ̀ wá mi nì tó àfi ọwọ́ wá mi nì ẹ́ tẹ́lẹ̀ nísìn gan sìn báyìí mo ti wá rí i pé mo ṣe fi ẹ́ sọ́wọ́ gan òun ní ayé mi lára ó bẹ́tà kó máa lọ. ohun tó sọ yẹn rọ ló fi pa ihun tó ṣe sórí ẹ last ta ló sanwó ẹ. àbọ̀ ìjẹta èmi àti ẹ̀ sì jọ lọ sí free ó jẹun kí ni nǹkan tó ń sọ fún mi. ìgbà mi gbé mo dáràn ó ṣeun fún mi aṣọ jọ ṣé irun táwọn ẹgbẹ́ ìṣe fún mi lè ṣe mi ó rí frontal kó ṣe frontal bí 150,000 naira kó ṣe fún mi a lọ sí ilé oníyẹ dẹ̀dà náà ṣe 10,000 ṣé irun nìyẹn. ẹ̀bọ̀ díẹ̀díẹ̀ bá wá dẹ̀ sí take it easy. ìwọ ni Ọlọ́run ìwọ ni Sùúrùlérè tó ti yẹ ayé Sùúrùlérè wá ń tẹ̀ bọ́ èmi o Ọlọ́run ṣògo ni mo lọ mi bẹ pé òṣèré ṣe mọ́ àbútó olóògbé mi lọ́jọ́ ìrìnàjò kí ló jẹ́ ní oúnjẹ oṣù tó lọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ ariwo ẹ̀ pọ̀ oníkẹ́bí. ẹ wo máa dáa fún yín o ó kàn yín dé pé mi ó sọ fún mi pé òun ò sí mọ́ mi ò understand ṣé bóyá máa ń sọ fún yẹn nìyẹn ni. bẹ́ẹ̀ni obìnrin ní obìnrin mo ní mi ò ṣe mú un tí o bá ṣàjẹ rice títí tó bá jẹ dédé tó bá débi kó máa ń sùn so yẹn láti jẹ àmàlà bí kò jẹ ní other food so mo ti fẹ́ jẹ àmàlà bro please máa gbé rice ẹlòmí ò ṣe mú. bro kò kàn lè ṣàdédé decide pé òun ò ṣe mú ó
ó máa ní nǹkan tó ṣe fún. jẹta èmi àti ẹ̀ a sì jọ wà ní free ajẹun tán àtúngbàbẹ̀ sí club so mi mọ nǹkan tó fẹ́ kó sọ fún mi náà. àjẹun mo ṣàṣe àǹtí ẹ̀rọ máa lọ sí i wọ́n lè kó forí burúkú tẹ̀ láyé dúró ẹ máa lọ kí má dà sí. ẹ lè máa lọ sí ọkú wọ́n ní kí n máa lọ. báyìí má fọwọ́ kàn mí ó lè ń pariwo oúnjẹ oúnjẹ ló burúkú ló rà náà oúnjẹ tí ò dúró 5,000 naira ló tó rà jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run mo fọlọ́ bá bẹ̀rẹ̀ ni tó ti yẹ fóònù tí mo lọ́kọ̀ọ́jọ́ ò rí change tó ra àwọn ọmọ tó lówó tó ní tó wà òkè ó wà ń tà tó tẹ̀ ń wà mí kọ̀ọ̀kan sẹ̀ ọkùnrin dìde láì wù mí mi ò ṣe mọ́ please kọ̀ọ̀kan ẹ̀ ọ bá fọwọ́ kàn mí tó bá fọwọ́ kàn mí lójú máa parí lé lórí ọgbà báyìí bá tó bá wá. Becky. Please má bẹ̀ kí ayé mi tuntun mi ò tẹ̀ fẹ́ rí ẹ máa lọ bó ṣe rí kó o dí sọ́pọ̀ ayé mi ó ti di ayé mi. Démiládé ọkọ mi arẹwà mi Démiládé ò ní dídè rẹ ọyà báyìí. Màámi ìfẹ́ mi arẹwà obìnrin tó rẹwà jù ní gbogbo àgbáyé màámi lóòótọ́ ni mi sọ pé dídè mi ò yà báyìí ṣùgbọ́n ẹja ọkọ wọlé lọ náà gbogbo ohun tó ṣẹlẹ̀ bí ṣe pa tọ́bẹ̀ bù ẹ jẹ́ ká wọlé tá bá ti wọlé bí mo ti ń bá yín bọ̀ ó wà ní ọkọ mo jẹ́rìí rẹ ọ̀sán ní ilé ìsinmi ó jẹ́rìí rẹ. bẹ́ẹ̀ sá Mr. Badmus ẹ jọ mi tí mo Mr. Badmus tí mo bá sọ̀rọ̀ sá. ok mo ti mọ ibi tẹ́ ń júwe yẹn sá bọ́ mi ò wá sílé kò báyìí sá mo sáré wá sí ìlú ọ̀dọ̀ wa ni lónìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sá ẹ jẹ́ kí n wò ó tó bá possible bí a mo lè meet up bẹ́ẹ̀ sá ó dà sá mo ti gbọ́ sá. Démiládé Màámi. nígbà tẹ́ni tara títa ní ẹjọ́ ń sọ̀rọ̀ lẹ́jọ́ ń pera yín. Màámi mo ṣẹ̀ṣẹ̀ receive kọ̀ọ̀kan tán sìn ni látẹ̀kọ̀ náà ti pè mí. pé kí nìyẹn. ẹni yẹn mi mọ̀ ó dà pé mi àtẹni yẹn ti jọ sọ̀rọ̀ rí ṣùgbọ́n mo ń dáùtù ohun yẹn ń jó ohun tí mo mọ̀ dáadáa bọ́bọ́ ṣe wá pè mí yẹn mo gbọ́dọ̀ jẹ́ pé yẹn mo gbọ́dọ̀ dé Èkó lónìí yìí bọ́n ṣe pè mí yẹn mo gbọ́dọ̀ lọ torí pé ọlọ́mọ jẹ́ kárí láburú ẹ̀mọ̀ ní tẹ́yìn bá ń ṣe yẹn gbọ́dọ̀ mọ̀ kọ́ yìí mo ṣe ń wo yẹn ó yẹ kí n dé Èkó lónìí. ó yẹ kó ṣe kí ni. ó yẹ kí n dé Èkó màámi ẹ jẹ́ wá ló máa múra jẹ́. Démiládé ó yẹ kó o dé Èkó lónìí. bẹ́ẹ̀ni. kóòtù ọgbà ní ìṣẹ́jú 5 sísìn ló sọ pé bóyá ó ló yẹ kó o máa lọ sí Èkó. Màámi ṣe rí ohun ẹni tí mo gbọ́ yìí ó jọ ohun ẹni tí mo ti gbọ́ rí dáadáa ṣùgbọ́n mi ò wá mọ ẹni tó jẹ́ gangan ìdí ẹ̀ mo fi rò pé ó yẹ kí n dé Èkó lónìí ma. Démiládé ara ló mọ dá òní dáràn. àmì màámi ṣe rí àdúrà tẹ máa ṣe fún wa náà ni wípé kí a máa rí ṣe ẹ̀yin náà ìwà tí mo ti wà ń létí mi ò kò ṣe nǹkan ṣe ẹni tó pè mí ó lè jẹ́ pé ṣe náà fẹ́ gbé fún mi o ẹ jẹ́ ètè lọ ẹ̀yin mọ̀ fàdúrà ràn wá nìyẹn. Démiládé ọkàn mi ò fi ọ́ lẹ̀. ọ̀rọ̀ tó ń ṣe yín ojú tó ti fẹ́ máa ròyìn nìyẹn ẹ mọ̀ wọ̀rí máa pè yín tí má ti dé Èkó ẹ̀yin ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́ kò ní sí láàbùrú lágbára Ọlọ́run ẹ jẹ́ ètè wọlé kí n mú aṣọ kan sí kejì kí n lè tè gbéra kí n lè tè lọ bá ẹni tó pè mí yẹn bó bá ṣe ń jẹ́ oúnjẹ kẹmẹ́jẹ ń wọlé kẹyìn. bó o ló wá ti wá jẹ́ ẹni tó pè yẹn ní ìṣẹ́jú 5 ní ìsìn tó o wá ló tún fẹ́ múra pápá yàká tó o tún fẹ́ mọ́ ọ lọ sí Èkó ọ̀dà Ọlọ́run kúkú gba gbogbo ògo. Hello there. Báwo dẹ̀ ni ṣé wàá pa? How was your night? Ṣé wàá okay? Èmi gan miss ẹ̀ Ọlọ́run. Àǹtí mi ẹ káàárọ̀. Báwo dẹ̀ ni? Àǹtí mi ni mò ń pè. Àǹtí mi ni mò ń pè. Báwo dẹ̀ ni ṣé wàá pa? Díẹ̀ báwo ni nǹkan tó sọ lánàá yẹn ṣé o padà dé nìyẹn ṣá? Nǹkan tó lóun fẹ́ fún mi yẹn ò tí. Ọmọlọ́lá. Kí ni? So ibi bẹ́ẹ̀ ló tún ṣì jókòó sí ló ti ń kọ̀. So Ọmọlọ́lá ibi bẹ́ẹ̀ ló ṣì jókòó sí
Bébì jọ ó dàn jẹ́ ṣùgbọ́n. Jọ oúnjẹ tí mo ní kó ṣe pé a máa jẹ tí n bá dé òun dà ibo ló gbé sí bí o ti ṣe tó gbé sí kitchen ibo ló gbé sí. Ẹ̀wọ̀n àti mi báwo ni bébì jọ àwòkọ́ ìbá bí wọ́n lè yín ṣe báyìí náà. Ṣẹ̀ṣẹ̀ máa ń dáná ní kẹ́ẹ̀kẹ́ lọ látàrọ̀ gan. Ebi ń pa èmi gangan pé ẹ máa tún dẹ ti fi ebi pa mí jù náà. Ìwọ ọmọ yìí ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run so kí tún dé ń sìn kí wọ kitchen lọ kí lọ dáná fún ẹ. Àpò ẹ̀ padà jọ. Àǹtí mi ṣàdí pé mò ń kọ́ lọ́wọ́. Báwo lè yín ṣe báyìí náà? Mò ń pe bébì. Jọ ta lẹni tó ń pè. Àmọ́ ń pe sweetheart. Ó ń pe sweetheart ẹ ọmọ ọlọ́mọ ṣé ọmọ kébòye ṣe lálẹ́ àná nìyẹn. Mo ní kí la máa jẹ orí kọ́ yìí náà ló wà látàlẹ́ àná mo wọ kitchen lọ mo lọ ṣe indomie ìfẹ́ pé kò lè wà okay so jẹun tán mo tún wá jáde lọ́nsìn kó lè da mo dé bí báyìí mo tún padà báyìí lórí ikọ̀ Ọmọlọ́lá àánú ẹ ṣe mí o àánú ẹ jọ ṣé orí aláìsí pé ìyá mi náà ló dẹ̀ bí ẹ. Àǹtí mi ẹ̀wà ẹ má máa ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ máa gbá mi ìgbàkúgbà ni mo ń pe bébì mi lọ́wọ́ ni wọ́n tẹ̀lé ń ṣe báyìí sọ pé sí ìyá kan náà ló bí mi. Ó dà mo ti gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ lè sọ pé ó wá di ọjọ́ alẹ́ báyìí kó tó mọ̀ pé ẹrù ni ọlọ́mbrẹ̀lá ẹrù ṣó ti gbọ́. tẹ̀lé mi wọlé lọ́kọ́ lọ dáná fún mi. Ẹ lóde kí n lọ dáná fáwọn ṣe báwọn náà máa ń dà. Ẹ gbà mí ó tẹ̀lé mi ó tún sì jókòó sí mi báyìí. Ó bá mi rà mọ́ ni. Ó yẹ ìdè báyìí pé wọ́n lé padà dáná oúnjẹ fún mi. Ẹ wọ́n ti máa má pariwo mọ́ ṣé mi jọba ọdẹ ẹni. Ọ̀rọ̀ ọkùnrin ló pọ́n báyìí wọ̀mọ̀ yìí mo dẹ̀ ń sọ fún ẹ o mo ń sọ fún ẹ ní gbogbo ìgbà o. Àǹtí mi ẹ wo ẹ̀sọ́ ara yín o mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín o tí àwọn pẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn jẹ́jẹ́ mi ni mo jókòó tí mo ń pè mo ń pẹ́ bébì mi nìyà. ṣé o ti lókè mi lẹ́yìn ọ̀run ni. Ẹ jọ̀ọ́ pé mo lókè mi náà bébì mi ni òkè mi tí mo ní o ó ti ní ọ̀tọ̀ orí lè máa gbélé yín lọ sí sí o. Sórí ọ̀rọ̀ ẹ mo ti wá mọ nǹkan tí mo máa ṣe sọ́rọ̀ ẹ. Àǹtí ẹ wo ẹjọ́ nítorí tọ́lọ́ kò ní pẹ́ kó tó yí ọ. Ẹjọ́ ayé ti yín ọ̀tọ̀ ayé tèmi ọ̀tọ̀ ẹjọ́ nítorí tọ́lọ́ ayọ̀ ọkọ mi ni mò ń pè o ẹ sọ ara yín gidi gan bí mo yẹn sọ fún yín kí ló dé ẹ fẹ́ máa ní mi lára ẹ wẹ́ má ní mi lára o. Ẹ lóde ẹ ṣó gbàgbé nǹkan tó lo fẹ́ fún mi ẹ má gbàgbé jọ nítorí tọ́. Adúpẹ́ fọ́lọ́run arákùnrin àbúrò ò ní í ṣe ò ní gbàgbà tí a gbà odidi oore ló ṣe fún mi ìwọ kan mọ ní nípa ìyàwó ọmọkùnrin tó rí dọ́kúmẹ́ǹtì ó rà àánú gbà o àwọn òbí rẹ̀ ó jèrè rẹ̀ torí kò jẹ́ tó wá fi nọ́mbà rẹ̀ lè jẹ́ kí n pè é ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó rí nǹkan ẹ̀ tí ó kàn sọ́nù o inú mi dùn gan láti mọ̀. ṣe rí àkìtìpé ààrẹ àti pé gbogbo ọpẹ́ Ọlọ́run ṣe rí tí mo bá inú òṣèré yìí ṣe ìbádà padà fún yín kò ní wípé kí ó ṣe mí ní orí àti kó dé ọlá mi. Ìwọ lọmọ bẹ́ẹ̀. ṣùgbọ́n mo ṣe wá dá padà fún yìí tí mi ò dúró tàbí ẹ̀kan kò ní pé kọ́lá àti yín ò lọ jọ lẹ̀. fún díẹ̀ yìí ọlá àti ẹnu ò ní lẹ̀ fún díẹ̀ ìbò tiẹ̀ kọ́ wá mọ́ mi fún mi lákàtúntà nàmbà rẹ̀ jẹ́ ẹ má wọ̀ rí. ṣé ẹ̀ máa bówó bínú ni ó ní mo fẹ́ fún ẹ lówó ní mọ́wọ́ rí òkè torí pé ó mọ̀ mí ló jẹ́ kó o máa sọ bẹ́ẹ̀ jẹ́ ń fún ẹ lówó síbi mo ní mo fẹ́ fún ẹ ó sátọrọ torí pé ó mọ̀ mí ló jẹ́ kó o máa sọ bẹ́ẹ̀ jẹ́ kí n fún ẹ lówó kan ìwọ tí mo pè tí mo ní kó wá tó dẹ̀ wá kó tàyè fún mi náà bó o ṣe rí yẹn tó bá sọnù nǹkan jẹ́ kí n fún ẹ lówó kan pàkà nàmbà rẹ 011. CP nípa àdúrà àwọn ìgbà ọkùnrin àwọn ọdẹ máa kọ́ ti di pépà ọ̀sán. What's up? Easy, relax. Mo fẹ́ fún yín mẹ́sẹ̀jì kan ni. Àṣẹ ti wá láti òkè lórí ọ̀rọ̀ àwọn apanilẹ́kúnjayé, àwọn fraud. Meanwhile, mi ò tí ì ríṣẹ́ tí à ń ṣe. Torí pé kí ni iṣẹ́ wa kò ṣe kí ni kò gbé àgùn wa jáde. Yes sir, àwọn náà gbìyànjú sir. Adé wa ń làágùn ìyá rẹ̀ nù kò jẹ́ ká mọ̀ sir. Adé wa ó làágùn ọ̀bọ̀ ìyẹ́ yẹn ó lè jẹ́ kí àgùn yẹn kó hàn síta sir. Ó tààtì sir. Ẹ wo bí gbogbo ògbà la máa ń gbọ́ pé adìyẹ ń làágùn ìyá rẹ̀ nù kò jẹ́ ká mọ̀. Mi ò sọ pé iṣẹ́ ń fi iṣẹ́ ẹ ṣiṣẹ́ bí iṣẹ́ lóòótọ́. Ṣùgbọ́n kọ́kọ́ tó wà ń bẹ̀ ni pé kí á ṣiṣẹ́ ká túbọ̀ tẹra mọ́ ó ti yé tó ti ẹ bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìbẹ̀lẹ̀ náà ti máa ní géèdì ara yín náà ti máa ní promotion àìṣe ẹ lè ní promotion kan ṣó ti yé iṣẹ́ náà pé ìgbìyànjú lóòótọ́ bọ̀ ìgbìyànjú ẹ kó ṣe kí ni kó tún kún dáadáa and I trust you you know I trust you ẹ ti ká iṣẹ́ ká ṣe bí iṣẹ́ pé orílẹ̀-èdè wa la wà
ṣó ti yẹ yín ẹ jọ mo fọlọ bẹ̀yìn ẹ put my effort for iṣẹ́ Yes, sir. ẹ padà sínú iṣẹ́ yín. Yes, sir. Actually, yes, sir. What is it sọ yìí? Yes. Àwọn nǹkan kan wà ní. Àwa náà ń try, understand? Ó láwọn level kan tí máa já ẹ sí. So, tọ́wọ́ bá ti pa, tẹ́sẹ̀ bá ti pa, there are some scenarios I have to. Hello, Jasper. How far? Ṣé wà? Níbo lẹ wà náà? Ṣé free bí tẹ wà yẹn ṣe lè sọ̀rọ̀ dáadáa? Okay. Ẹjọ́ àlàyé tẹ mú wá tó mú client wá fún mi yẹn ni mo fẹ́ sọ fún yín. Báwo ló ṣe máa sọ fún mi wípé ìwọ tó mú client wá, a jọ máa pín owó ní 60-40, ìwọ tó mú client wá máa mú 60, èmi tí mo cash out iṣẹ́ gangan máa mú 40, sóhun ló bá mi cash out ni. Ẹ bá mi bá sọ̀rọ̀ o, owó ló máa ń bojú ọ̀rẹ́ jẹ́ o, obìnrin kankan ló máa ń bojú ọ̀rẹ́ jẹ́, owó máa ń bojú ọmọ ìyá méjì náà jẹ́ o. Ẹ̀rẹ́ tí mo pè tó bá ti di bí ọ̀rọ̀ olówó dé mi ò kì í fáǹdì ẹ̀fọ́ ní fún yàn. Ó lè dẹni àkọlẹ̀bọ̀ at any time kí n má lọ fà tó yẹn. Mo lè lọ fà jù yẹn lọ Jasper, ẹ mọ̀ pé mi ò kì í báyàn fowó ṣeré rárá. Ẹ bá sọ̀rọ̀ o, èmi máa mú 60, àwa tá a cash out iṣẹ́ a máa mú 60, a máa fóun ní 40, so kó gbójú báyẹn kó gbalẹ̀ sá gbójú. Ẹjọ́ yé o, mi ò rán yàn rárá o, ojú ọ̀run ò ṣe é wo, ọmọ tó bá wò yín ó lápòlò ajé kò lè gbé gẹ̀ẹ́sì tí ó bá ti wọ̀ kémi àti ẹ̀mọ́jọ ṣe díìlì mọ̀ bọ̀ káyanjú eléyìí tó wà lọ́wọ́ wa iná. So kò sí problem tí mo ní kí n sọ fún ẹ náà nìyẹn, kò sí problem àbá a máa sọ̀rọ̀ ìta 100. Okay. Hello babe, how far báwo ni? Wo later máa pẹ́ mo ń ṣe nǹkan lọ́wọ́. Samsam bí wọ́n ti ń pè é èní bá lọ́wọ́ pálábẹ̀ ṣègì gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń ṣe fraud káàkiri mind kò ṣèwọ nìkan o àwọn tó kọ ẹ wà láti mọ̀lé n tó lè help ẹ níbi kó cooperate pẹ̀lú wa àìjẹ́ bẹ́ẹ̀. Lórí burúkú kánìkan máa rẹ̀ mọ́ sọ ló tèmi o. bẹ́ẹ̀ ló lẹ́wọ́. O mo orúkọ tí wọ́n ń pè mí ni ojú ọ̀run ò ṣe é wù ọmọ tó bá wò yóò lápolo òun á fẹ́ wọn dẹ́rù bà mí. Kẹ́lẹ́ lọ́wọ́ wọ́n ìtọ́lé wa ó ṣe bá bẹ́ẹ̀ ṣe rí mi báyìí. Tó bá make attempt láti ṣe rubbish bẹ́ẹ̀ wò máa fi bọ́ fọ́ ẹsẹ̀. Òótọ́ prison yẹn náà kọ fún ó ṣẹranko ṣùgbọ́n ní báyìí. Ọ̀gá police báwo lè ṣe ṣe. kò jẹ́ bákàbákà sí mi ò mọ̀ rí o. Kí ló ṣẹlẹ̀? So you see me rí. Forward march. Move. Forward march. Ọ̀gá ọlọ́pàá ẹja lọ tàbá dé station àmà yanjú ẹ̀ kì í sára fara lọ bọ̀ àwọn ò lọ àwọn ò tún bọ̀. Mo promise ẹ pé ò ní bọ́ ń bẹ̀ ibi tó máa kú sí ló ń lọ yìí. Mo dáràn èmi bá mi mo ti kú báyìí. Samson o. Bọ́lá Ṣadé ó ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ìtòǹronú tòǹro ó jẹ́ má parẹ́ kí ló ṣẹlẹ̀ ṣó lè sọ fún wa ni. Ọ̀rọ̀ ṣáà lè tóbi títí ká fọ̀ bẹ́ẹ̀ bù. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀mí méjì ó tọ́ mo fẹ́ sọ fún yín àní mo ti lóyún fún Samson. Ó ṣe kí ni? Lóyún fún Samson ni. Samson. Olóyún fún Samson. Samson tó jẹ́ pé àwọn CID ti mú kò tí mọ̀gbà tí ó bọ̀ lẹ́wọ̀n. Lọ lóyún fún ó lágbára o. Ó ní wo la kọ sí gbẹ̀dúbà ẹ̀ kó mọ yé mi. Bọ́lá olóyún fún Samson. Ó ti lóyún yóò tí ì sọ̀sù kan kẹ́ sọ̀sù méjì. Samson tí o ti mọ̀ bí yóò bọ̀ ń bẹ̀.
ó bímọ ẹlẹ́wọ̀n kò burú á dàbàrú ẹ̀ ni a máa dàbàrú ẹ̀ ni. dàbàrú. tó fẹ́ bímọ ẹlẹ́wọ̀n ni ó lọ gbóyún rẹ fún Démiládé ni. kí lọ gbóyún fún Démiládé. báwo lẹ gbé fún. kó lẹ́yìn ṣe mọ́ sọ bí ọlọ́pọ̀lọ́ kúkú báyìí. ẹni kí n gbóyún kí lọ gbé fún Démiládé. Démiládé àtọ́dún wo. sórí owó tèmi nílé mi jẹ má wulẹ̀ gbé fún lọ bá lẹ́wọ̀n kó lọ gbóyún fún. àbí ṣé tó bá tiẹ̀ bímọ yẹn tó mọ ẹ bá dá yẹn kí ló sọ fún. èmi ò mọ torí àsọ fún ẹ. ó jẹ́ tètè mú fóònù ẹ. tí ìbá kó kún ọ̀rẹ́ ó yí ni. a ní sùúrù ẹ̀wọ̀ ẹgbẹ́ má sọ̀rọ̀ sí mi ẹjẹ́ kí n sọ̀rọ̀ náà kí ló dé báyìí náà. àwọn tá a tún kù fẹ́ ó ti wọ́n yá. ẹjẹ́ kí n sọ̀rọ̀ ẹjẹ́ kí n sọ tó wà nù mí ẹjọ́ tó lé kí n sọ tó wà nù tó lẹ́yìn sọ̀rọ̀ nísìnyí ó dùn mọ́ yín lẹ́nu kí ló tẹ̀lé jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu mi ná. ẹni kí lọ gbóyún fún Démiládé. Démiládé tẹ́ni lọ gbóyún fún yìí mo ti dìrìtì nọ́mbà ẹ̀kú lórí fóònù mi. ò ní nọ́mbà Démiládé lọ́wọ́ mọ́. mo ní. kò sí nǹkan tá a fẹ́ sọ. ọ̀rẹ́ mi ó ti pa ká sọ. Ládùúgbò bí wọ́n ṣe nífẹ̀ẹ́ bàbá mi tó. Sèmi sí ilé ayé wa báyìí. Èmi ká ti wá gbọ́ ìpè mọ́ lóyún fọ̀dàrán. Ládùúgbò bí mo ṣe nífẹ̀ẹ́ bàbá yìí tó. Kò sì bá kò wá sọ fún mi pé mo ṣe máa rí lélẹ́yìí. Wọ́n padà sọ́dọ̀ àǹtí mi. Kí ni mo fẹ́ bá lẹ́nu wọn? Tí bá ní mo padà sọ́dọ̀ wọn. Ṣé tèmi ò ti ta? Àti mi ò sọ̀rọ̀ sí mi, máa ti kú àmọ́ ti dára. Ìwà yẹn wọn ká ní máa wá báyìí ní ìsìnwó ní ìpọ́nà tí wọ́n máa lọ. Ayé mi ti bàjẹ́. Àsọ̀bọ̀ padà gbé bàbá yìí. Kọ́sí wọ́n gbọ́ pé mo wá bímọ ẹlẹ́wọ̀n. Mo sì sọ fún mi pé mo ṣe máa rí ẹlẹ́yọ̀ ní mo wọ́n fẹ́ ṣe báyìí ẹgbà mi wọ́n gbẹ yà. Ṣé mi wá ṣẹ́ra mi báyìí? Padà ṣẹ́ra mi. Jọ kí ló ń pa ẹ́ lẹ́kún ná? Fine. Mo ti ṣẹ́ra mi. Mo gbọ́ yín mà. Ẹ ti lóyún? Jọ ṣé torí yín tẹ wá nílé ló wá fẹkún tẹ̀ ń sọ? O ní òun ṣọjú ẹkún yín. Ṣé o ti gbàgbé pé mo sọ fún ọ́ngbà kan? Mo ló di ọjọ́ alẹ́ kí Ọlọ́run bẹ́là kó tó mọ̀ pẹ̀lú lòórù. Àǹtí mi, mò ń kọ́ lọ́wọ́, ẹni kí n wá dáná. Yọkọlú, kò wá tán bí, ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ kò wá tán bí, àti wá mọ̀ gàbá ẹ̀. So wá rí ìmọ̀ràn tèmi máa sọ fún ọ. So mọ̀ pé mo sọ́njọ́ kìíní àná pé mi rò pé ìyá mi ló bí ọ. Mi ìwà fẹ́ kó o ṣe wàhálà lọ títí báyìí torí ẹkún tó ń sun èní òkè ń sọjú ẹkún ẹ. Jọ̀nà kí ló dìde dúró ná? Dìde dúró mo fẹ́ wù ọ́. Mo ti sọ fún ọ tẹ́lẹ̀ mo ní mi ìṣú ọ̀pẹ ìyá mi ló bí ọ. Sọ́wọ́ orí wọnú lè dáadáa kì í ṣe nílé mi ló ti tóyún o. Tó o ti gbọ́? Sọ wá rí bí mo ṣe ń lọ ẹ̀. Jọ nítorí Ọlọ́run
wọ́n gbónú lè bó ṣe tẹ́ má jẹ́ rí ọkọ padà wá sọ́dọ̀ mi mọ́ o tó ti gbọ́ kó ra dílé rẹ mú ìyàwó tuntun àyà ọmọ òbè àti lè jọ bí mo ṣe rán lọ yìí tó ti gbọ́ bí mo ṣe ń lọ mo ti sọ tẹ́lẹ̀ má jẹ́ padà tó rí ọlá ẹ̀dẹ̀ mi o. Samson ti padà pa mí àǹtí mi àtàwọn ọmọ ẹgbẹ́ ọmọ mi àǹtí mi Samson padà pa mí o. Èmi mo lẹ́sẹ̀ sẹ́wọ́n tèmi àwọn bá mi ta mo fẹ́ lọ bá ta ni kí n lọ bá ta ló fẹ́ bá mi yẹjú ọ̀rọ̀ tó wá lẹ́nu tó fẹ́ bá mi fẹ́ àǹtí mi wọ́n dẹ̀ ń táyé ọmọ ká fún ẹni èjì ìyàwó ẹlẹ́wọ̀n òbímọ ẹlẹ́wọ̀n tèmi mọ́ bá mi o. Ṣé o mọ̀ pé láti jọ́ pé o ti wọ inú ìfọ́nkù òun rí oríṣiríṣi iṣẹ́ ìgbà tó kàn nínú ọ̀rọ̀ yìí ẹnìkan lágbà nǹkan dẹ̀ dà àmì tó ti wọ́n ti dé báyìí ó kàn ń dúpẹ́ fọ́lọ́ ni díẹ̀ nìyẹn ló jẹ́ kí n wá ní wíkẹ̀ mọ̀ pé jọ̀wọ́ ni mo pè mí àti ẹni láǹfààní àti sọ̀rọ̀ ó má jẹ́ ọ̀rọ̀ ọ́fíìsì Jẹ́miládé èmi àti ìyàwó mi jọ sọ iléeṣẹ́ mi tó ń bẹ ní Dubai fẹ́ẹ́ kọ́ lọ rẹ̀ jẹ́ MD rẹ̀ just 3 months. Dubai èmi Dubai ó kéré Dubai ó kéré I'm very happy sir inú ètò gẹ̀ẹ́sà inú ẹ̀dùn mi ẹ̀ sẹ́ẹ̀dẹ̀ sà fọkànbalẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé kó o tó dé wọ́n ti dẹ̀ parí ilé ẹ̀ wọ́n á dẹ̀ fún ẹ lọ́kọ̀ tí wàá máa lò òmùnú mi gan-an níjọ́ tó o ti dé ni mo ti fi oríire ti dé ó lè òní tán lẹ́dẹ̀ẹ́ tiẹ̀ náà o wàá dẹ̀ so ire yẹn kalẹ̀ inú mi dùn gan-an o. ọ̀gá ẹ bá ti wá pè mí wá bá yín ẹ tí wọ́n á gbéra yín wá sí ìgbà ẹ̀ tẹ̀ ẹ rò pé tí mò ń gbé yìí wà òkè láti gbọ́ ọ̀dọ́ yìí wá fi síbẹ̀ tí wọ́n wá sí ìgbà yìí mi ti ẹ̀ fẹ́ẹ̀ ti pé bóyá tẹ̀ lè tẹ̀ ọ̀gbẹ́ wá bíbà yìí bí mo ṣe rí yìí ó jà mí lẹ́nu gbọ̀nsà inú mi dùn gan-an gbọ̀nsà tó gbẹ́ tẹ̀ ń bá mi sọ yìí ṣé ẹ sọ ó jà mí lẹ́nu ṣé ẹ̀ ń ṣe bí bá mi fi ṣeré ni àbí èmi lọ sí ìgbà ó jà mí lẹ́nu. Adé fọkànbalẹ̀ torí pé orí ẹ̀ àsìkò tí mo mẹ̀ ní gbogbo nǹkan ní dá sí èmi àti ìyàwó mi jọ sọ fún rẹ̀ ní ìfọ̀dé that's why. wọ́n ti tẹ̀lé o àṣeyọrí ṣe pàtàkì gan-an àwọn èèyàn ò kì í mọ̀